màmá àlùbáríkà bó ṣe lè wù kí ẹ pẹ́ láyé tó ẹ ò ní fojú sunkún ọmọ o. Oúnjẹ ọmọ ò ní kan lẹ́nu yín láéláé, àjíǹde ara máa jẹ ẹ̀yin lójoojúmọ́. Ẹ ti dépò àgbà náà o, ẹ ò ní dàgbà àyà, ẹ ò ní rárí kí ẹ tó kú. Ẹ wá wò, bó ṣe lè wù kí ẹ pẹ́ láyé tó, bó ṣe lè wù kí ẹ dàgbà tó, wọn ò ní tọrọ kú fún yín màmá. Màmá Táyọ̀, ẹ kú ọdún o. Mo fẹ́ forin ewì kéde àjọ̀dún ẹni yìí. Màmá wa ni, ẹni tó bí wa ni. Ṣé wọ́n ti ní bọ́mọ ẹni bá dára káwí, bí ìyá ẹni bá sunwọ̀n tí a bá fi yangàn kì í ṣẹ̀ṣẹ̀. Màmá ọmọ tí a bí lẹ́yìn bàbá tó ń jẹ́ Babátúndé, màmá dáadáa. Màmá obìnrin olóríire, obìnrin rere tí mo fi ṣaya. Mọ́mí Cake, màmá Afusat, ìyá Ahmed, ẹ kú ọdún o. Grandma Mutmaina Aina, happy blessed birthday. Orin ewì ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹnu ọmọdé ò gbàtàn àgbà, wọn ò bá ní kí n forin ewì sọ̀tàn màmá alálùbáríkà yìí. Ní ọdún púpọ̀ sẹ́yìn, ní Ẹ̀gbá Aláké, wọ́n bí ọmọbìnrin arẹwà kan lágboolé Alhaji Imam Abdulrahim ni. Wọ́n sọ ọmọ náà ní Adiat Ọmọlọ́lá. Ọmọ ọjọ́ ọ̀hún ló dàgbà tó daya Fákáyọ̀dé ní ìlú Ìbàdàn. Ominá tí wọ́n paradà ó dìyáàfin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó dàbí a máa bọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀. Ọmọbìnrin tí wọ́n bí lọ́jọ́ ọ̀hún tí mò ń sọ, ọmọ náà ló ti wá padà wá di girama lónìí. Nípele nípele lọ̀rọ̀ ilé ayé jẹ́, àbẹ́ ò rí nǹkan ni. Màmá, mo bá yín dúpẹ́ o. Adániwáyé ti kà yín mọ́ àwọn àgbààgbà lórílẹ̀‐èdè yìí. Senior Citizen Association of Nigeria ti Àgbòyí Kétu ní ìlú Èkó lábẹ́ ààrẹ Elder Barrister Tèmítọ́pẹ́ Fọlọ́runṣọ́, Ọ̀túnba Àgbà Akin Òkèrí ní ìlú Ìjẹ̀bú, àti lórúkọ igbákejì ààrẹ Elder Chief Mrs. Adébọ̀wálé. Wọ́n ní kí n bá wọn kí akọ̀wé ẹgbẹ́ àwọn kú àjọ̀dún orí kádùn o. Àwọn ẹbí àti ọ̀rẹ́ nílẹ̀ yìí àti lókè òkun, gbogbo wọn pátá wọ́n ní kí n máa kí aya Fákáyọ̀dé pé igba ọdún ọdún kan ni. Màmá, wọn lọ́dún yín á máa ṣe nígbà. Àwọn ọmọ àtọmọ ọmọ yín náà ń kí yín o. Màmá rere, wọ́n sọ pé happy birthday. Màmá wa Alájà Adiat Ọmọlọ́lá aya Fákáyọ̀dé ní ìlú Ìbàdàn. Ìṣẹ́rí ni yín, ọmọ ọlọ́kọ̀, ọmọ olúńlá, ọmọ àgbódèrè, ọmọ arẹwọ̀pa, ọmọ àgbẹ̀yìndínlógún àjẹ́, ọmọ káfọpa wà, káfàjẹ̀ wà, káfọ́ gèdègèdè ọwọ́ méjèèjì wà délé Ìṣẹ́rí. Ẹnìkan kì í gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn, akọ́pa, akájẹ̀, agbọ̀wọ́n alákejì lọ. Ẹ̀gbá níyìn mọ nísàbí agbòǹgbò àkàlà. Oríṣiríṣi ọba lẹ́gbàá Aláké, Olúgbọ́njọbí ń lọ lórí gbogbo wọn. Bí mo bá kì í títí màmá, mo kúkú lè kì í dèlùú Ìbàdàn gangan. Ìbàdàn ọmọ àjòròsùn, ọmọ agbósásámàsà, ọmọ agbọ́yàyàmáyà. Ìbàdàn ló máa jà níbi olè gbé ń jàre olóhùn. Tí mo bá ti ń kì í lọ́dọọdún, kádániwáyé ó jẹ́ kọ́dún yìí ó máa ṣe nígbà. Lórúkọ èmi akéwì àgbáyé, akẹ́kọ̀ọ́ akọkà àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé, màmá, mo kí yín pé happy birthday, many happy return. Ọdún yìí á máa ṣe nígbà o.